àmọ́ yìí tó wá dùn mí jù nínú ọ̀rọ̀ yìí òun làwọn tí wọ́n já àwọn ọba kan wá mo sì kìlọ̀ fún yín mo ní ẹ má dá sọ̀rọ̀ yìí ẹ má dá sí i ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ yín kálukú sọ́gbà àyà rẹ̀ mo ní ẹ má dá sí i síbẹ̀síbẹ̀ ń kẹnu bọ̀ wèrè yìí tó dà gẹ́gẹ́ bí ọmọ bòròrò sákàsàkà sákìsàkì ẹgbọ́n tó sọ torí ìjọ tọrọ ọba dé kẹ́ ẹ lè mọ̀ yí pé ẹ̀yin lẹ́ ń fìrù fọnà ń sọ lẹ́nu rẹ̀ yí pé àwa gbogbo evidence tí wọ́n mú wá náà kọ́dọ̀ ọmọ 20 ọdún kò gbọ́dọ̀ máa fi rú èyí ò sí evidence lẹ́nu tiẹ̀ sí bàbá wa Mudiru lẹ́nu ti tiẹ̀ sí bàbá wa Mudiru khalifa gbogbo tí ń jẹ́ Markaz gbogbo ayé lẹ́nu tiẹ̀ sí kí ló dé tó compare àlífà wa pẹ̀lú àlífà yín sọ ọmọ ipá àlífà àti wèé ṣe ẹni tí wọ́n gbé pamọ́ àlífà àti wèé ṣe ẹjanú sandini tí wọ́n dé magolo sọ ọmọ ni àlífà tí gbogbo ayé tí wọ́n fẹ́ gbọ́ ọ̀rọ̀ rẹ̀ tí wọ́n fẹ́ gbọ́ làákàyè rẹ̀ tí wọ́n fẹ́ gbọ́ ìmọ̀ rẹ̀ lẹ́ẹ̀kan náà àlífà tí ò sírú rẹ̀ ní gbogbo Áfíríkà alẹ́ bàjẹ́ àtijọ́ níní tí ń kì í ní lọ èyí sì ń pè yín sákìyèsí wọn lẹ́ni tó bá lè bula ẹni tí ó bá lè bula kì í búyàn ẹni tó bá lè bula kì í búyàn ẹni tí ò bá sì nírú ẹni ò lè má yẹ ni ẹni tí ò bá nírú ẹni kò lè má yẹ ni iye ẹ̀yin tẹ́ ti wá sáré jáde lérí ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ yìí ọ̀rọ̀ tí ó kàn yín wèrè kan náà lọ́dọ̀ wa ń bẹ̀ ọ́n ẹ já ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ kàn yálà yá àbùkù mufti tiwa nu mufti tọ́ba lọ́rí yàn fún wa nu òun la sì tẹ̀lé òun la gbà fún ṣe é fẹ́ràn rẹ̀ ní lẹ́yìn tí mo mọ̀ lẹ́yìn tọ́pọ̀lọpọ̀ èèyàn mọ̀ lẹ́yìn tó ṣe pé ọ̀tẹ̀ bà ìgbésí ayé yín jẹ́ tí ọ̀tẹ̀ bà ayé yín jẹ́ ṣe é fẹ́ràn rẹ̀ wàláì tàláì ẹ̀ fẹ́ràn rẹ̀ mo fọlọ́ mo fi sẹ́ni ẹ̀ fẹ́ràn rẹ̀ lẹ́yìn tá a mọ̀ alẹ́lẹ́rí bú ẹ̀dá lọ́pọ̀lọpọ̀ yín kí ló dé tó yẹ pé bí wàhálà Markaz lẹ́ máa wà ní gbogbo ìgbà ìka náà tiẹ̀ tó jáde wọn à sọ fún ọ̀pọ̀ fìtì ni tẹ́ ẹ bá ríbi tí ń pe kékeré lẹ́nu torí náà bàbá mufti làtàṣà ni àlẹ́ yìí làtàṣà ni àlẹ́ yìí má bànújẹ́ lé lérí wàlá takhafu la ilaha illallah wàlá takhafu min qawlihi má bẹ̀rù ọ̀rọ̀ rẹ̀ tí ń bá ń sọ wàsàmánu kọ̀dìmọ́dọ̀ wọn ò sọ fún ọkọ̀ fìtì bí wọ́n ti ń pe kéwùnù in tó yẹ kẹ́ ẹran nínú ìgbésí ayé yín ẹ̀ràn in tẹ́ wà áfítà rẹ̀ iná ní ìsọ̀tẹ̀ àti ìbájà Markaz ilẹ̀ wà áfítà rẹ̀ ọba mi ò ní gbà fún yín prógámù tí mo ṣe lánàá yé mi mo mọ tí mo torí ẹ̀ ṣe prógámù tí mo ṣe lánàá pẹ̀lú pé àkíyèsí àwọn àgbàlagbà lérí kí wọ́n dìde kí wọ́n paná ọ̀rọ̀ náà kí wọ́n bomi jù mo mọ tí mo torí ẹ̀ ṣe gbàgbé tí mo fi parí prógámù náà ni mo lẹ́ni tí ẹ bá ṣe Markaz ó má dá sọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí torí mo mọ̀ yín mo mọ̀ yí pé ẹ̀yin gẹ́gẹ́ fúnra yín lẹ̀ ń bẹ lábí oòrò tóró fi ń ké ẹ̀yin ló nílù tí ń bẹ lábí odò tí máa ń lu ìlù fúnrò mi níjọ́ tí akádìpù níjọ́ tí ó bẹ̀rẹ̀ ọ̀tá pẹ̀lú Markaz ìjọ́ náà lẹ bẹ̀rẹ̀ sí ní bá sọ̀rẹ́ tẹ gbé wá sínú Asia rí fún wá sí kò dùn wá kó bà wá nú jẹ́ tọ́ra wàá mọ̀ tẹ́lẹ̀ yìí pé ọ̀tá ti wá níjọ́ rẹ̀ yín níjọ́ tí Saheed Shittu níjọ́ tó bẹ̀rẹ̀ ọ̀tá pẹ̀lú Sheikh Adam pẹ̀lú Markaz tí ń bú Sheikh Adam tó ní Sheikh Adam ló ba Islam jẹ́ nílẹ̀ Yorùbá níjọ́ náà lẹ dọ̀rẹ́ pẹ̀lú rẹ̀
ìjọ lẹ́dọ̀ rẹ pẹ̀lú ẹ wá jájọ bíra wa nínú àwọn àtẹ̀yìn ta ló tún Islam sílẹ̀ Yorùbá ta ló bàjẹ́ ẹsọ ẹni ó tún ṣe ẹsọ ẹni ó bàjẹ́ ẹni tẹ́ ẹ bá wá mo mọ̀ pé kò sẹ́ni tẹ́ fún lọ́kọ yóò roko sọ́dọ̀ ara ẹni ẹ wá roko ń sọ́dọ̀ ara yín kẹlẹ́ ilẹ̀ tún ṣe ẹ wá sọ ń tẹ́ ẹ fi tún ṣe ẹ sọ káwa sọ ń táwa fi tún ṣe. níjọ́ tí àwọn mádìlá arọ́bíà Nàìjírí níjọ́ tọ́rọ̀ ṣẹlẹ̀ pẹ̀lú àwa àti wọn níjọ́ lẹ́jọ́ dọ̀rẹ́ níjọ́ tẹ́jọ́ dọ̀rẹ́ nù gbogbo àwọn ọ̀rọ̀ yìí pátápátá ìní máa ń sọ pé ẹ má jẹ́ kí wọ́n ká dájà lẹ̀ láàrin wa kí ló fà á tó já sí pé gbogbo àwọn tí wọ́n ń bá wa ṣọ̀tá ńlọrọ̀ yín máa ń rú jáde ń bẹ́ẹ̀ kí ló fà á ẹ má jẹ́ tàn yín a ní ń tá a lè fara tì jura wa lọ kódà lọ́lá tá a lè fi ṣe fàárí jura wa lọ àwa fi mùdírù mọ́ríkàsì àfi ṣe fàárí àwọn ọ̀rọ̀ rédèédé kan bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ máa sọ àlẹ́ adábù fáwọ́kọ̀lẹ̀ ilimi ìwíkúwí ayé àtàlìkìyàmọ́ adábù fáwọ́kọ̀lẹ̀ ilimi wallahi ìwíkúwí ni àlẹ́ adábù fáwọ́kọ̀lẹ̀ ilimi ẹ mọ̀ pé ní tí wọ́n pè ní ilimu kalimatun shamilatun jami'atun li ma'ani idda al-ilmu kalimatun shamilatun jami'atun li ma'ani idda tí limu kó sínú pọ̀ gbogbo ẹni tá a bá ti fi ilimu ròyìn isa usifa al-insanu bil ilmi faqad kana al-adabu min awsafihi ẹ wọnú Kùránì látòkè délẹ̀ ibo lọ́lọ́run ti fi adabu ròyìn are ẹ lè wọnú Kùránì ibi tọ́lọ́run bá ti fi adabu tó bá ti fi ròyìn are ẹ mú jáde nínú Kùránì ilimu lọ́lọ́run fi ròyìn are ẹ má ṣàbòsí ẹ má ṣe mùnáfìkì ẹ má bà nǹkan jẹ́ ẹ má wá sọ yí pé àlẹ́ adábù fọ́ọ̀kọ̀lẹ̀ yìí límì ìrọ̀ wọn pé ìrọ̀ ní ń jẹ bẹ́ẹ̀ kí n wí bí bàbá mùdírù ti máa jẹ bá ti máa wí ìrọ̀ ní ń jẹ bẹ́ẹ̀ ìrọ̀ ní ń jẹ bẹ́ẹ̀ ìmọ̀ lọ́ba nǹkan ìmọ̀ lọ́lọ́run fi ròyìn ara rẹ̀ ìmọ̀ lọ́lọ́run fi ròyìn ara rẹ̀ èyí kọ̀ǹpó òun náà jáde léyìí kọ̀ǹpó ẹ ṣeun olíire ẹ ṣeun olíire ẹ ṣeun èyàn rọwọ́ yín ẹ ṣeun eléyìí bú wọn ti tún dé àyín bí wọn ti ṣe nu ẹ wo bí wọn ti ṣe bámú lánàá lérí pé à ń wá kí nǹkan dá à ń wá kí nǹkan látúnṣe à ń wá kí n ti ń gbóná kó tutù wọn sì tún máa bà gbogbo ẹ̀ jẹ́ eléyìí bú nìyí sáré ẹ jẹ́ kí n sọ kankan fún yín gbogbo tí ń jẹ́ ọmọ mọ̀rìkàsí ẹ lọ lè ní lẹ́mìí dédé irú tó ṣẹlẹ̀ láàrin Russia àti Ukraine ṣé Ukraine náà ń pè in tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì àfi kó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì tí ò bá ṣẹlẹ̀ nǹkan yóò lè tò àfi kó ṣẹlẹ̀ àfi kí irú bẹ́ẹ̀ ṣẹlẹ̀ kí ló dé a máa gbìyànjú a máa ṣe bóòní gbọ́n mi sí omi òtó ṣe ní ṣẹlẹ̀ láàrin wa ẹ sì máa rú ńlẹ̀ ẹ sì máa rú lábẹ́ ẹ sì máa bà gbogbo ẹ̀ jẹ́ mo sọ fún yín jóni mo níjọ́ tẹ̀ tí ń ṣe bọ̀ ẹ sọ ẹnìkan nínú wa tó wá jáde tí wọ́n ń bú al-Khalifatul Adabi ẹ sọ nínú wa mùdírù ní gbogbo yín sọ digi ìtayín kọ́dà mùdírù ní kálukú yín fi ń boost page èyí àfọlóróró tẹ́nìkan kò gbọ́ mọ́ ni tí ò níyì kankan lára mọ́ ni tí ò lápọ̀nlé kankan lára mọ́ ni tí wà sí rò tà mọ́
òun náà tó fẹ́ fi mùdírù kọ́ bọ́dí ń jó ní nígbà ọ̀rọ̀ ṣẹlẹ̀ nígbà àwọn ti mọ̀ págun mu òwònú lẹ́yìn ìgbò sọ tó sọ tán ẹ̀ǹgbà ni ó tún wá padà wá tó wá sọ pé wàláhì àfọ́ òbú àfọ́ àgbà kò rí bí sọ pé òun tọrọ àforíjì o òun ò wo fídíò náà dáadáa tẹ́lẹ̀ ní o kò rí yìí wí ẹni á ní ó sọ̀rọ̀ kò bú àfọ́ àgbà kálukú kan àwọn òyìn nàbà àkàdákẹ́ àtẹ̀yí tí ń narùn bí ọ̀nà àgùnfán apá wèrè àbí kí ni wọ́n ń pè rẹ̀ tó pònú ọwọ́ ara wọn tí wọn ò gbọ́n tí mùdírù sọ tí kálukú wọn sáré fi mùdírù kọ́ ọ̀rọ̀ sọ lòun nànú bí ọ̀nà àgùnfán báyẹ̀ ti pé òpònú mọ̀ làwọn eléyìí àwọn amukun mẹ́kọ̀ọ́ ń pe kéwò kò rí kéwò pè náà kí ló fà á tọ́já sí pé mùdírù iná lẹ́ẹ̀mà fi ṣe tájẹ̀tì yín gbogbo gbà kí ló fà àwa fàlífà tí àwa fi wọ́n kọ́ bọ́dì àbá fi wọ́n kọ́rọ̀ sọ àwa fi wọ́n kọ́rọ̀ sọ ẹ padà wá bọ́rọ̀ yìí débi wípé ẹ má jẹ́ ntàn yín á padà rọ́ lura wa